eléyìí ìgbàlódé mo dé ẹ wá gbọ́ ìwé lẹ́nu ọmọ ó yẹ kí o ní ẹni ayé fẹ́ lónìí kó dákóṣe rẹ̀ jẹ́jẹ́ ẹni ìgbà sì ń dùn fún yìí kó jẹ́ ìkóṣe rẹ̀ níwọ̀n ilé ayé kì í ṣàwálọ̀ rárá ọ̀run nìkan ni àrèmábọ̀ ọmọ tí a bí lónìí tó sì jẹ́ ẹni àjíkẹ́ bó ṣe wíri adẹni kú mú lọ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ ènìyàn àtàtà tí ayé ń fẹ́ tí ẹ̀dá sì ń fẹ́ bó ṣe wíri adẹni rágó kiri ṣé ẹ lọ láṣẹ ní gbìgbì kí ọ̀rọ̀ tó bá ní wọn dákun má ṣe gbéraga àwa Gbeje kì í fọ́ kíákíá igbá Gbeje kì í fàya bọ̀rọ̀bọ̀ ẹnu bá ní tí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ni tó bá yàn tí ó yọ̀ títí wọn bọ́ ẹ lọ́la bí ẹni láyé ìrọ̀lẹ́nu ayé ìrọ̀lẹ́nu ènìyàn pé jẹ́ kí o ní ọ̀rẹ́ mi ṣé gbogbo àyàn ń bọ̀ wá dùn tó bá tẹ́ pé ohun dákẹ́rì ń sọ ẹnu bá ní tí ó gbọ́ ọ̀rọ̀ rèé látẹnu ilé ìgbàlódé ẹ jẹ́ ká fi ṣe ohun àmúlò. ẹ̀kọ́ pàtàkì fún ọmọdé ohun tí a bá jẹ síkù ló ń sẹ̀mí ró ohun tí a fi kọ́ ọmọ ló ń dogún fún ẹ̀dá tó fọmọ sílẹ̀ láìkọ́ lọ́gbọ́n kó rẹ̀ sí pé ilé yóò di ilé ẹlẹ́ni àṣà yóò jẹ́ àṣà ọmọ ẹlòmíràn ogún yóò dogun ẹgbẹ́ ẹlẹ́rìí gbogbo àbí nígbà tí wọ́n bá ya ọ̀dọ̀ ènìyàn tí kò jábá fáláyé kọ́ kéde kó tó dà lẹ́yìn àgèrèjẹ ni ọmọ àpà tí ń kó ti lítà ọmọ títa gbogbo tí bàbá ní fi jẹun ẹ jẹ́ káwọn olówó fúgbẹ̀yìn ọmọ ẹni ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yọjú kooro abúlé ajé ọ̀bẹ́sà ló wí pé ẹ jẹ́ ká fi ṣòwò àmúlò.